ẹ̀fún òní mẹ́mi àti yín o èdè òní di èmi àti yín wọ́n lẹ́fun kan kì í mọ́jọ́ kọ́jọ́ má máa yọ o bẹ́ẹ̀ ni edidi kan kì í má dòrùn kórun má máa yọ o àṣàṣì kan kì í mú sí kì í ṣì má máa là ọ̀rọ̀ bí ìbẹ̀rù kò ní jẹ́ kọ́dẹ ó wọgbó tẹ̀kùn láìro ọ̀dẹ̀kọ́dẹ tó bá wọgbó tẹ̀kùn wá wájà àwọn bàbá wa wọ́n ti fi orin wọ́n ti fi dára síwájú ọ̀rọ̀ ọba orílẹ̀ Ifọ̀ yìí ó ní agbára àwọn èèyàn ń jáde lọ́tún lọ́sì fídíò sì ti ń surface oríṣiríṣi online tí àwọn èèyàn ti ń condemn ọba yìí àwọn atrocity oríṣiríṣi ìwà oríṣiríṣi tọ́ba yìí ti wù àwọn èèyàn ṣàǹdù fídíò síta ni ẹ̀rọ ọba orílẹ̀ Ifọ̀ ọba Abdulsemiu olórílẹ̀ of orílẹ̀ Ifọ̀ tí wọ́n dá bàbá 73 years kúnlẹ̀ tí ọmọ kan tó wá sún bàbá yẹn ní ìgbà tí ọba wá gbé àwọn ìpè rabandẹ tó bẹ̀rẹ̀ sí ní ṣe kábíyèsí ẹ lọ skú èpè ni ṣé fún wa ní ká pélé yìí ni àbẹ́ẹ̀dì torí àwọn èèyàn sọ nínú fídíò kan tí mo máa mú wá fún yín sí pé kábíyèsí yẹn tó bá wọ ààfin ẹ̀gàn wọ́n ní wọn bí ẹrẹ kó mú fóònù dání wọ́n ní tó bá mú fóònù dání gan àwọn ọmọọṣẹ́ wọn náà wà vigilante débi wípé tó bá jẹ mórò wàá jẹ query how come tí fídíò ilé wa fi bọ́ síta ṣọba ló ṣe tó jù síta ẹ máa gbọ́ lẹ́nu ẹni tọ́rọ̀ ṣẹlẹ̀ sí gangan bàbá 73 years ní another video tún nìyẹn ó wà lórí bíbí iná máa mú wá fún yín ṣé ẹ̀ fún ni àbẹ́ẹ̀dì àbí ká sọ pé orí àwọn tí wọ́n ti fìyà jẹ orí wọn ló ti ọba tí fídíò yìí fi jáde ni bàbá tó bí mi Ọlọ́run bá ń fọ̀hún kẹ́ of his blessed memory báwa kẹ́ ọgbà àwọn òkú wa bàbá mi ò believe nínú òwe kan tí Yorùbá máa ń pa tẹ́wá ní Ọlọ́run jẹ́ kíkú káṣẹ́ rere mọ́ wa lọ́wọ́ my father don't believe in it ẹ̀gbọ́n tó bá mi máa ń sọ o máa ní ṣé wọ́n hùwà rẹ̀ tẹ́lẹ̀ lóòótọ́ àwọn onímọ̀ máa ń sọ wípé tó bá jọ ọmọ ọ̀nà tó bá ti ń hùwà tó dáa tó bá jẹ́ tó máa kú ó máa padà hùwà ná ẹni tó bá jọ ọmọ àdìjọ́ náà tó bá ti ń hùwà tó dáa bí hùwà tí ò dáa I don't know how they put it apadà hùwà rẹ̀ tó bá jọ ọmọ àdìjọ́ náà tó bá ti ń hùwà burúkú wọ́n tó bá jẹ́ tó bá máa kú á wá hùwà rẹ̀ ẹyọ kan ìyá wa gbé wa àdìjọ́ náà ọ̀rọ̀ yẹn ó fẹ́ bẹ́ẹ̀dì díẹ̀ but wọ́n máa sọ pé òun ò believe lórí kíní yẹn mi ò kí ń gbàgbọ́ because mo wà into ẹ̀sìn but nísìn wọ́n clear sí mi according to what people are saying now wọ́n ní kábíyèsí wọ́n ní fídíò ọlọ́pàá kan náà wà bí ti máa mú wá fún pé not all ọlọ́pàá ni ò dáa àwọn ọlọ́pàá kan dáa àwọn kan ò dáa ẹni tó òjò pààyàn ọlẹ́yìn burẹ́wà ẹwà lójó ló pa ṣé òjò máa ń fọ ẹwà ara èèyàn kúrò ni ẹ̀ka kọ́kọ́ gbọ́rọ̀ láti ẹnu àwọn aráàlú wọ́n sọ̀rọ̀ nípa kábíyèsí o kábíyèsí why now wọ́n ti pẹ́ ẹni tọ́lọ́run ò lè mú ọlọ́run ò ìṣẹ̀dá olúwa gbogbo wàlé ayé wà nàjà kí làwọn àrùn wàlé ayé mọ́ yà fún ayé lọ́jà ó ti dájú o òun ní ibùgbé gbogbo wa o wọ́n lólúgbọ́n ṣe tiẹ̀ ó yanjú wọ́n lárẹ̀sà ṣe tiẹ̀ ó yanjú ọba Abdulsemiu ṣẹ́yìn ṣe tí yín ṣóyanjú ẹ̀yin ọba tó kù ṣẹ́yìn náà ẹ̀yin tẹ́ ń wò mí kan ṣe tí yín tó ṣóyanjú ẹ jẹ́ agbọ́rọ̀. ohun tá à ń sọ nìyẹn o káṣà máa ṣe dáadáa kò sí ẹni tọ́lọ́run jùlọ ọba olórílẹ̀ gbogbo ayé wa gbé sórí ìtàkùn àgbáyé báyìí o Semiu ọba olórílẹ̀ kò sí ó wà fíjìláǹtì débi pé tẹ́ ẹ bá dọ́dọ̀ báyìí kò gbọ́dọ̀ rí kẹ́ mú fóònù dání Ọlọ́run kan mọ̀ọ́mọ́ fẹ́lẹ́ kò sí tàní ọgọ́mọ̀ ìpè wà bàjẹ́ lóhùn wù tó bá ń bá yín sọ̀rọ̀ báyìí máa sọ yín lọ lẹ́sẹ̀ ní bẹ́ẹ̀ wá mú fóònù ẹ̀ tán ní kílẹ̀ fi fóònù ṣe tẹ́fẹ́ máa rìkọ́dù ohun kábíyèsí ni Ọlọ́run kan mọ̀ọ́mọ́ fẹ́lẹ́ kò sí tàní o ẹ̀kọ́ lè jẹ́ fún gbogbo aráyé wa Ọlọ́run mọ̀ọ́mọ́ fẹ́lẹ́ kò sí tàní torí pé ó ṣe pé lórí iléeṣẹ́ ń wù àbàjẹ́ ìtẹ́ bá dórí social media Facebook ó ní ọ̀pọ̀lọpọ̀ kọ́mẹ́ǹtì bí gan pé ṣé kó lè ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o ṣùgbọ́n tó kó jẹ́ ọlọ́pàá ikú òpin gbogbo ìrìn àjò ẹ̀dá láyé ìbówù kéèyàn nípò kó lówó kó lọ́lá jù bẹ́ẹ̀ lọ tó bá ti kú ṣe bó ti tán nìyẹn Ọlọ́run kan mọ̀ọ́mọ́ jẹ́ kí eléyìí bọ́ síta ní torí wà fíjìláǹtì débi pé tẹ́ bá ti wọ pálásẹ̀ báyìí ẹnìkan ti dó sẹ́nu ọ̀nà tó máa sọ́yìn tẹ́ wọlé lọ́wọ́ lẹ́sẹ̀ a máa fọ́tá a máa rọ̀ bí ẹdun a máa ṣe bíi pé òun gangan lálẹ́ ilẹ̀
ṣe báwọn alálẹ̀ ní tí wọ́n fi tẹ̀lú dúró àtàwọn tó ti jẹ́ síwájú ẹ̀ tó ti lọ ṣùgbọ́n kéèyàn máa sọ ìwà wù òun ò sọ wá wo ó máa ń ṣèṣe pé òun gangan ni ọlọ́run ni ìyẹn olórílẹ̀ ṣùgbọ́n ọlọ́run kẹjẹ kó lè gbọ́ síta ni ìtọ́jú àwọn bẹ́ẹ̀ ṣe wà fíjì láti débi pé tẹ́ bá ti wọlé báyìí tẹ́ bá mú fóònù báyìí tẹ́ wá ní kílẹ̀ ń tẹ́ lórí fóònù kílẹ̀ ń rí kọ́ọ̀dù sílẹ̀ ṣùgbọ́n wọn rí ilé ló jẹ́ kó bọ́ síta o bọ́lá ṣe máa fi ojú wọn hàn nìyẹn gbogbo ẹni tó ń hùwà ìkà àbẹ tó ń hùwà èmi ni tó dẹ̀ jẹ́ pé ọlọ́run ló ń jẹ́ mi ni gbogbo ẹni tó ń hùwà fàmílẹ́ tèkì tutọ́ bọ́lá ṣe máa kó wọn síta bí ọjọ́ mẹ́jọ nìyẹn bọ́lá ṣe kó olórí iléeṣẹ́ mi síta bọ́lá máa kó gbogbo wọn síta pẹ̀lú àṣẹ ọba tó láyé àtọ̀run lágbára ọba tó sílẹ̀ kan jóni lágbára òrìṣà òkè. gbogbo alágbára ayé ẹ rọra ṣe ilẹ̀ ń yọ̀ ẹ wo bí àṣírí bàbá ẹ ṣe tú lágbára o ká ṣáà máa ṣe dáadáa ìdájọ́ tèmi lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ ni pé kán jẹ́ kí bàbá Areola lọ jẹ ọba orílẹ̀ Ifọ̀ kí olórí ilé kó padà sí ilé bàbá Areola kó lọ máa gbébẹ̀ kó náà di ẹrú ìdájọ́ mi nìyẹn court. Cut. Ẹ̀gbọ́n ṣe faramọ́dájọ́ yẹn kí kábíyèsí kó padà sílé tí bàbá Areola bàbá 73 years yẹn tí wọ́n ń gbé tẹ́lẹ̀ kí bàbá Areola kó wá di ọba olórílẹ̀ of orílẹ̀ Ifọ̀ ṣe faramọ́dájọ́ tí bàbá sí ìyá yìí sọ wọ́n ní court àwọn aráàlú ni wọ́n ń bọ̀tà tí wọ́n ń sọ̀rọ̀ ẹ tí gbọ́ nǹkan kan o àwọn aráàlú ni wọ́n ń bọ̀tà tí wọ́n ń sọ̀rọ̀ kábíyèsí kódà bí fídíò yẹn ṣe jáde gan ẹ tún máa gbọ́ 70% àwọn aráàlú tó ń du fídíò síta bàbá yìí wọn ò sọ dáadáa nípa yín èèyàn kí mọ̀ rìn kó rí má mì o èèyàn kí mọ̀ rìn kí orí má mì ṣùgbọ́n ṣàfẹ́ sọ pé ipò ọlá lẹ́ṣì lóní àbí torí pé ẹ ti jẹ́ ọlọ́pàá tẹ́lẹ̀ you know once an ọlọ́pàá is always an ọlọ́pàá hey stop there you dey craze you go kill nìkan you go punish you I go kill you nothing go happen àti àti gbọ́ títí sí mínísítà kan sọ pé I will make you disappear Nigeria is a joke àti gbọ́ tí mínísítà kan sọ pé I will make you disappear fún Uber driver at the end of the day kí ló ṣẹlẹ̀ ó yẹ yìí náà lè bá mi kọ sí comment section ká tó lọ sórí fídíò kejì ẹ bá mi download tap send ẹ bá mi download tap send ẹ lo promo code mi Abiola TTS ní àkọ́kọ́ tẹ́ bá kọ́kọ́ fẹ́ ju owó sílé gbẹgẹdẹ tú o kábíyèsí wà lọ́wọ́ o ó wà lọ́dọ̀ àwọn ará bí wọ́n ti kọ́ fún wọn ní suspension oṣù 6 suspension oṣù 6 yìí wọn ò ní fi nǹkan tó bá ń sọ pé ọ̀rọ̀ ọba nílẹ̀ Yorùbá wọn ò ní participate sí má bínú òyìnbó is not my language no English mi gbọ́ English so wọ́n ní participate nínú nǹkan tí àwọn ọba bá ń ṣe nílẹ̀ Yorùbá for the next 6 months then owó kan àwọn bills kan tó tún wá ní kan lọ kán fi bail ara wọn kán fi kó ní kinní bàbá remain gbàgà bàbá wà nínú gbàgà báyìí wọ́n wà nínú gbàgà ó ti yé yín nínú gbàgà kábíyèsí ni wọ́n náà lè fẹ́ gbogbo ẹnu pípọ́n wà lẹ́wọ̀n bàbá wà nínú gbàgà báyìí because wọn ò lè meet up pẹ̀lú bail yẹn bail condition ẹ ká sì máa wò náà bẹ̀ tí bail condition yẹn kò dá 6 months yẹn dúró 6 months suspension bẹ̀ títí ìyá adájọ́ yẹgi tó wá sọ wípé kí kábíyèsí máa kọ́ switch power kọ́ switch power ó lágbára o kí bàbá Areola 73 years kó wá jọba kó máa lọ gbélé bàbá Areola èwo lẹ fara mọ́nu gbogbo ẹ̀ lè bá mi kọ sí comment section ká tó máa wá lọ sí ọ̀dọ̀ ká tó máa wá lọ sí àárín ìlú ká lọ sọ́dọ̀ bàbá 73 years náà káwọn náà sọ̀rọ̀ ọlọ́pàá kan náà wà bí àwọn náà máa sọ̀rọ̀ ká tó lọ sọ́dọ̀ tiwọn kí lẹ rí ṣiṣẹ́ títàn pọ̀ lórí show yìí ẹ subscribe ẹ tẹ notification bell yín ẹ lò ṣẹ́jú kan yẹn ìjà yẹn máa wọ ẹnu kí lẹ wọ ẹnu mi kí lè tẹ ganu sí nísìn èmi ganu sí mo lọ́wọ́ yín ganu wá ganu kó o gbẹ wá yín wá ganu sí ẹ̀ ń wò mí ẹ má yẹ kí mo bá wọ ọnú yín máa jáde lẹ́yìn o ẹ má yẹ kí n ṣe bẹ́ẹ̀ fún yín bàbá ó yẹ yín náà rojọ́ tí àti láwọn adájọ́ lórí show. Areola Abraham Love JP mo sick díẹ̀ and mo dẹ̀ ń lọ ní on 21st of January 2025
ní nǹkan bí aago 11 àárọ̀ kábíyèsí jáde síta Ọlọ́run. pé kí n lọ ra oúnjẹ méjì ọ̀dà street bí mo rẹ̀ ṣe ń lọ ní kábíyèsí olórílé òforílẹ̀ Ifọ̀. ìwọ wá ń bí mo rẹ̀ wẹ̀ mo rí pé tinted glass blue nígbà tí mi ò dẹ̀ mo wá lọ. bẹ́ẹ̀ kí n jẹ́ yù. ṣé o fẹ́ sọ pé o mọ̀ pé mò ń pè ẹ́ ni wá wind down mo ní kábíyèsí mi ò mọ̀ pé ẹ̀yin ni ẹ wà bẹ́ẹ̀ tẹ́ ń pè mí mo wá sáré mo sáré lọ bá wọn pé kí n èmi ní sà the first thing tí máa kọ́kọ́ rí ni pé wọ́n kàn wọ́n gbá etí mi. ìgbà tí. bó ṣe bẹ̀rẹ̀ sí mi lù ní dráìbà kúkúrú báyìí ìyẹn náà ń lù mí lókò sí ẹ̀ ìyẹn náà ń lù mí. kí ni mo ṣe arákùnrin kan wá ń bọ̀ ládùúgbò ó jẹ́ young man tó mọ gbogbo wa ìyẹn wá ní bàbá ẹ dọ̀bálẹ̀ fún bàbá ẹ dọ̀bálẹ̀ fún mo ṣe wá dọ̀bálẹ̀ ni pé bẹ́ẹ̀ tẹ ní dọ̀bálẹ̀ kí ni mo ṣe mo ti sọ náà nìyẹn pé kí ni mo ṣe ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe ẹ dẹ̀ mọ̀ pé ò ń lù mí mo ní kábíyèsí ẹ dẹ̀ mọ̀ pé ara mi ò yá o gbogbo last year ẹ rí i pé ara mi ò yá o bẹ́ẹ̀ ṣe ń lù mí ara mi ò mà yá mo ṣe sọ fún mi pé ara mi ò mà yá olóòwò òun á tó bá kú wọn á kà lọ rí ẹ dànù síbẹ̀ yẹn àìmọye irú ẹ̀ pé ṣé o mọ̀ nígbà tí mo wà lórí ìdọ̀bálẹ̀ ṣé o mọ̀ wípé gbogbo ọlọ́pàá lọ sí ẹnìwé gbogbo ọlọ́pàá Nàìjíríà ló wà lọ́wọ́ o then kò sí tó lè ṣe then bó ṣe túbẹ̀ sí ṣépè fáwọn ọmọ mi nìyẹn ṣépè kàn ṣépè burúkú mi ò dẹ̀ ka ọmọ wa sífọ̀ èyí ìjọba sọ pé bóyá ọmọ mi ló ṣẹ̀ ẹ́ odò bẹ̀rẹ̀ ló ṣépè yẹn gan tó dẹ̀ ẹni téèyàn o mo ṣáà ní kábíyèsí aṣáà nìkan tí mo ṣe tó tún bẹ̀rẹ̀ jẹ́ èyí tó ṣe iná nǹkan èyí tó ṣe kìnnìkan tọ̀ gbà tí mi ò kúkú mọ nǹkan tí mo ṣe bó ṣe ní bó ṣe ní kí lúkòsí ẹ̀kọ́ ó yà mí nìyẹn níwájú dúró wá fídíò mi nígbà tí mo dọ̀bálẹ̀ báyìí àti bí mo ṣe kúnlẹ̀ wá fídíò mi lẹ́nu nítorí ẹgbẹ́ olórílé ló dúró lẹ́gbẹ̀ẹ́ mọ́tò lẹ́nu ló ní kó fídíò mi ó yá fídíò ẹ̀ fún mi lẹ́nu wá fídíò mi ìdí nìyẹn tẹ́ ẹ̀ ṣe ìtàn ẹnìbọdì ò lè rí ojú èmi ní èmi ó fẹ́ fi mi ṣe ẹ̀yẹ bó ṣe máa ń fi àwọn èèyàn ṣe ẹ̀yẹ ni ò kì í ṣe àríkàfẹ́ àwa ìgbà tó bá gbé dé òtẹ́ẹ̀lì ẹ̀ àwa ní kàn máa ń ka ṣẹ́ẹ̀rì ẹ̀rì ó ń dọ̀bálẹ̀ bẹ̀bẹ̀ bẹ̀rẹ̀ mo fi yà jẹ́ díẹ̀ o ṣẹ́ẹ̀rì ó ń dọ̀bálẹ̀ bẹ̀bẹ̀ o tún máa ń ṣe ni mi ò dẹ̀ ìgbà tó dẹ̀ bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ tí èpè yẹn pọ̀ jù tó ni mo ṣe ní mo pariwo síta ẹjọ́ tó yọ kiri olórílé akàdẹ̀gbà ẹ̀mí ni àwọn máa sọnù bó ṣe sọ yẹn bó ṣe máa sọ ẹ̀mí nù ni ó máa sọnù o ẹni tó bá lè ràn mí lọ́wọ́ kó ràn mí lọ́wọ́ o tèmi kan ní number 1 or number 50 or number 100 ohun tí mo mọ̀ nìyẹn sá. àmú ìtókù bọ̀ o ẹ kọ́kọ́ mẹ́yọ̀ kan ẹ̀ dá níná tẹ́ ti share fídíò yìí kí lẹ́yìn rí sórí kí lẹ́yìn tí ọba ká tó lọ sọ́dọ̀ wọ́n máa pílẹ̀ ọlọ́pàá kan náà fún inú fídíò yìí bàbá yìí láwọn ò mọ̀ nǹkan táwọn ṣe in every smoke there must be a fire or fire in every fire there must be smoke I don't know every fire kọ́ ló máa ní smoke àwọn fire tó máa wà nínú shelf nínú ilé ṣe pé èèyàn kì í ní smoke in every smoke there must be fire I don't know whichever way tó bá correct ẹ bá mi kọ sí comment section ṣé lóòótọ́ ni bàbá yìí ò ṣe nǹkan fún orílẹ̀ Ifọ̀ ọba orílẹ̀ Ifọ̀ àbí ọba orílẹ̀ Ifọ̀ ló jẹ́ ẹni tó yẹ pé power intoxicating king
tí wọ́n fi humiliate aráàlú láàrin ìlú láàrin títì ẹ̀dáyàn kúnlẹ̀ tẹ́ǹtẹ́ bínú gidigidi yẹ tí mo kí ọ̀kadà kan máa wá bọ̀ látẹ̀yìn kó wá sọ fáì kó sọ bá gbálẹ̀ wọ́n lè nà yẹn náà wọ́n lè pa o ẹ̀yin máa mọ tára yín kù sí as an ọlọ́pàá tó mọ òfin kí ló tó ń pẹ́ ọ̀rọ̀ ọlọ́pàá náà tún kó síbi tí wọ́n tún kó só ọba ńlẹ̀ Yorùbá ṣé fádà ló ń yí àwọn ọlọ́pàá sọba ibi tẹ́ bá balẹ̀ Yorùbá jẹ́ dé àwọn ọmọ ọdún ọmọ yín wọ́n á bá ìtàn yẹn lẹ̀ ọba orílẹ̀ Ifọ̀ mi sọ pé ẹni tó jẹ́ ọlọ́pàá ò lè jọba o bẹ́ẹ̀ ṣé fádà ló ń yàn yín láti máa lọ humiliate èèyàn báyìí tàbí ìbínú yín aggression yín ló pọ̀ jù tó tẹ́ bá wo fídíò tó ọba yẹn sọ wípé ìwà àti Wàsíù òru nìkan single-handedly èmi ni mo fi Wàsíù jẹ baálẹ̀ ọba single-handedly fi baálẹ̀ jẹ so Ifá kọ́ ló yan baálẹ̀ yẹn now nǹkan tẹ́mi ń wò níbẹ̀ rẹ̀ pé game of betrayal maybe ọba if you want jẹ and he is expecting something and that something is not coming to past maybe òun ló ń bí Bìlísì wàhálà mọ́ gánà fìtínà láàrin wọn I don't know àbí kílẹ̀ yẹn rí sí tó ọba yẹn nígbà tó ẹmọ̀ púpà tó ń nà bàbá yìí ọba yẹn ń sọ̀rọ̀ fatafata but maybe because ọba yìí ti ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ló jẹ́ kó take law into his hand lórí bàbá yìí náà ó wá make statement pé ẹni tó bá kú ẹ̀yìn lára àwọn òyà tó bá kú àwọn á lọ sọ́nù síbì kan bàbá yìí sọ pé kì í ṣe àkọ́kọ́ kì í ṣe ó lè kọ́ ní number 50 ó ń kọ́ ní number 100 maybe investigation should be carried out àbí kí lẹ rò bí a kan carry investigation out maybe they might be hidden graves somewhere I don't know now ẹ ká gbọ́rọ̀ lẹ́nu ọlọ́pàá because táwọn bá jẹ́ ọlọ́pàá I have one ọlọ́pàá here that want to speak to you and bàbá yìí mi ò mọ̀ o and mi ò lè fi gbogbo ẹnu sọ pé kò sí traces kankan wípé wọ́n jọ mọ́ra wọn mi sure though àwọn kan àti pé wọ́n á parọ́ mọ́ ẹ wọ́n á dẹ̀ dúró tiẹ̀ lójú ẹ o àwọn akúrọ́ mọ́ ní tako nígbà tó pé wọ́n á parọ́ mọ́ lójú ẹ face to face bá tún sọ your face pé ó ṣe nǹkan yẹn bàbá yìí lè máa mọ̀ nǹkan kan àbí kí lẹ̀yin rò àbẹ̀rẹ̀ wẹ́wà according to kọ́tọ́ bá yìí sọ pé òun mọ̀ nǹkan kan pẹ̀lú ọba ilé Ifọ̀ àti tí ọba ilé Ifọ̀ sọ pé àwọn fi kíní kan jẹ Wàsíù wọ́n ń gbèjà I don't know let's hear from this policeman. àbọ̀ ń bọ̀. láti ọba lo àbọ̀ ń bọ̀. ìwọ tó mọ̀ ẹ́ ṣe yahoo tó ń jó àwọn tó wá bẹ̀rù yẹn máa bẹ sunkún torí èpè ẹnìkan sunkún sìn tó ń ké ìwọ tó ń tagbó tó rán ọmọ tiẹ̀ lọ léèwé tó ọmọ kan ń bó torí ẹ̀ yí ọmọ tiẹ̀ náà rí àyí ń gbàgbà tó gbà wọ̀ ọlọ́pàá tó mú gbó tó jẹ́ ká lọ mọ́ àwọn onígbó ayé ọmọ inú wọn máa bàjẹ́ náà ni. gbogbo yín lẹ mọ̀ wọ́n àwọn ẹlẹ́sìn náà wọn ò jẹ́ ká irújúmọ́ wọ́n wà náà tó tún ní wá lára tó jẹ́ kí ẹ̀ṣẹ̀ pọ̀ sí i torí wọn ò lè sòótọ́ mọ́ torí owó bàbá tó ń fọ àgẹ̀ ní mọ́sálásí lójoojúmọ́ wọn fi jẹ́ àbádìí ní wọn bàbá tó mọ ìlú jìbìtì tó kówó dé láàrin ọjọ́ mẹ́ta tó ra mọ́tò tó ń tàdúrà fún wọn kọ̀wé sí wọn jẹ́ àbádìí ní ìyàsú náà wọn ká irújú onígbàgbọ́ àlùfáà ṣọ́ọ̀ṣì ẹnìkan ń gbá ṣọ́ọ̀ṣì ọ̀nù ṣíà wọn ò fi tẹ̀lé àjọ wọn ò rí rí ẹni tó kówó dé tọ̀mọ̀ ìlú jìbìtì tó dé tó dúpẹ́ ṣọ́ọ̀ṣì wọ́n yà tó sí mọ́ ọ̀sẹ̀ kejì wọ́n fi tẹ̀lé àjọ yéwé gbogbo àwọn tó bẹ ìwé náà abẹ́ ké torí ọmọ ẹ̀ sunkún ìwọ́rẹ́ ìyàmọ́ ẹnìkan sunkún sí ni ìwọ landlord tó mọ̀ pé o lè lè yàn tó náà máa san ọdún méjì tó gbà lọ́wọ́ ẹ̀ tó sílẹ̀kùn fún tó bá dé lóru ìdájọ́ ẹ̀ mọ̀. ẹ jẹ́ ká bá a sọ tọrọ ẹ bá wa ṣiṣẹ́ tọkàntọkàn
ká lè sìn yín ẹrú yín ni wá. That's why they call us public servant. We are your servant, we are your slave. But if you cannot work with us, you cannot get the best from us. We want your support, we want your assistance. Ìwọ oníṣègùn tó lọ́wọ́ mẹ́sàn-án lé tó lè ta pátá ọmọ tiẹ̀ tó mú pátá ọmọ kan wá fún ẹ tó ń ṣògùn fún ọ ọmọ kan dẹ̀jẹ̀ ní sí ọmọ tiẹ̀ ń jó àsùnkún ọmọ náà. You can't dodge God's judgment. It's coming. If you support your community, God will support you. If you don't be, God will not assist you. It's one-to-one. One-to-one. Biribiri o láyé yìí, ayédòbírí po ẹ wò wá ènìyàn, adarí run o ẹ wojú ayé. Biribiri o láyé yìí, ayédòbírí po ẹ wò wá ènìyàn, adarí run o ẹ wojú ayé. Biribiri láyé yìí, ayé ti dòbírí po. If I call this ọlọ́pàá, mi ò kọ́ tó dé tí mò ń pè wọ́n lọ́ba, bẹ́ẹ̀ àwọn náà máa jọba lọ́la tó ọlọ́pàá ló ń jọba lórí wá ń sìn. If I call him an àfà, ṣé mo wíire? Tí máa pe ọlọ́pàá yìí ní àfà, tí máa pè ní ṣéwù àkàràmọ́kàláwù, ṣé mo wíire? Tí máa pe ọlọ́pàá tó sọ̀rọ̀ yìí ní pásítọ̀, tí mo pè ní wòlíì, tí mo pè ní reverend father, because evangelism tó ń ṣe pẹ̀lú uniform ọlọ́pàá yìí ṣé kò ṣọ́ọ̀kì yín? Kò sọ ṣọ́ọ̀kì mi o. Yes. Tí n bá pè ní wòlíì, tí n bá pè ní àfà, ṣé mo wíire? Tí n bá wá wọ ọlọ́pàá yìí sùn, tí n bá pè ní bàbá nífá, tí mo pè ní ìránṣẹ́ ẹlẹ́rìí ìpín, ọ̀mọ̀ràn tí mo yún gbìn nínú karahun, ṣé mo wíire? Tí ọlọ́pàá ìbá dìde lọ́la tó bá lóun di pásítọ̀ òun dá church lẹ̀, tí n bá ní mo lọ sí church ẹ̀, ẹ bá mi gbé kílé tí mo ṣe lọ sí church ẹ̀, tó bá dá mọ́ṣáláṣí lẹ̀ tí mo ní mo lọ sí mọ́ṣáláṣí ẹ̀ àsàlátù, ẹ máa ní kílé tí mo ṣe lọ síbẹ̀. Even though I don't believe in any of it anymore, I believe in pé tó bá ṣe wàá gba ẹ̀san ẹ̀ ṣáá ni. I don't believe in intermediary láàrin èmi àti ọba tó dá mi, láàrin àti èmi àti Elédùmarè ẹlẹ́dàá mi. I believe speaking through straight sí ẹlẹ́dàá mi, speaking to the universe. Kí n béèrè nǹkan tí mo fẹ́ lọ́wọ́ ọba tó ní mí, lọ́wọ́ ìṣẹ̀dá mi. Kí n béèrè nǹkan tí mo fẹ́ lọ́wọ́ ẹ̀. Wọ́n ní àwọn olórí ìlú, àwọn olórí ẹ̀sìn, wọ́n láwọn náà jẹ́ káyé dámọ́. Ẹni tó ń fọ́ àgé mọ́ṣáláṣí, wọ́n ní wọn ò fi joyè. Ṣé lóòótọ́ ni? Wọ́n ní ìyá ọmọ yahoo ló fi ń jẹ ìyá àdínní mọ́ṣáláṣí ń sìn. Bàbá ọmọ yahoo ló fi ń jẹ bàbá àdínní mọ́ṣáláṣí ń sìn. Wọ́n ní chọ́ọ̀chì, àwọn tó ń nu ṣíà, tó ń nu aago mọ́ṣáláṣí tí wọ́n ń gbá surrounding, wọ́n ní wọn ò fi jí wọ́n joyè mọ́. Ṣùgbọ́n ẹnìkan lọ àárín 2 days 3 days ó kówó dé, òun náà fi ń joyè. Àwọn náà máa jẹ ìyá àjọ díkínẹ́sì, wọ́n máa wá di wòlíì tipátipá, wọ́n máa rí iná òfò. Wọ́n ní bàbá oníṣègùn tó ṣe wípé ọmọ 9 lòun bí sílé o, kò lè lo pátá kankan nínú wọn. Orí ibi táwọn ọmọ tó hàngì kọ́ mú sí o, kò mú kọ́ mú àwọn ọmọ ẹ̀. Ṣùgbọ́n àwọn kan wá kó pátá àwọn ọmọ ọlọ́mọ wá fún un. Ó dẹ̀ lò fún wọn bá wọn fi ṣoṣó lẹ̀. Kí ni tí mo bàbá yìí lọ bà? Ó dé. Oyè Elédùmarè. Kí ni ọlọ́pàá ìsopọ̀ máa ṣẹlẹ̀ sí oníṣègùn yẹn? Mo láì pé wọ́n ṣe ní ọmọ láàárẹ̀ búre ìkan ò gbọdọ̀ jù kan. Wọn ò fi síbì kankan. Irú àwọn tèmi máa ń fẹ́ láṣíwájú lélẹ̀. That will speak the truth to the power.
ṣáyé tá wà yìí kò tọ́ bí ọ̀pá àbọ̀n láńlọ́ọ̀dù táwọn kan mówó ilé ọdún kan wá fún ẹ tó gbà gbowó ọdún 4 owó ọdún 15 owó ọdún 2 lọ́wọ́ àwọn kan wọ́n ń jáde lóru wọ́n ń jáde lálẹ́ wọ́n ń wọlé lóru wọ́n ló ń ṣílẹ̀kùn fún wọn tó tọwọ́ pálábá wọn bá ségi wọ́n lẹ́yìn náà jẹ páǹsà ìyà nínú ẹ̀. Yorubawuyi lórúkọ mi, Yorubawuyi lèmi ń jẹ́ o. Gbogbo alágbára ayé ẹ̀tẹ̀ jẹ́jẹ́ ẹ rọra ṣe. Kábíyèsí olórílé ọba Abdulsemiu ẹ rọra ṣe. Humiliation yìí pọ̀ lórí àwọn èèyàn. Wo my dear, tọba Abdulsemiu ló jáde lẹ́nu tí gbogbo wa ń pariwo ìwà tí wọn náà ń wù ní kọ́nà ó mọ̀ wa tó ń wù ní kọ́nà bó ṣe ń wò mí ìbínú ṣe ń bí ẹ inú bíbí tó máa pa ẹ́ bínú ṣe ń bí ẹ bó ṣe ń wò mí yìí ó mọ̀ tó wà lọ́kàn ẹ ó mọ̀ ẹni burú mọ̀ ń retí ẹni tó máa sọ fún ni oníkùn ló mọ̀ọ́kà ọ̀dọ̀ ẹnìkùn wà tó bá yóò mọ̀ bó ṣe ń wò mí yìí ó mọ̀ iye ọmọ tó ti gbéṣẹ́ pè lẹ́nìí tó ti gbé wọn ré ó mọ̀ iye wọn ó wá ní tàwọn ọmọ ẹ máa da ṣé ọlọ́run wá sùn ni àbọ̀ ọlọ́run tó gbé ó mọ̀. I don't want to believe in any religion again. I believe in a song, the revenge of the universe, which I believe will come to pass lórí each and every one of us. Oh, lè gbàlúbọ́sà kó wá lọ ká ẹ̀fọ́ kó possible my dear. Bó ṣe ń wò mí yìí mọ̀ pé òun fi dúdú bá àwọn èèyàn lójú ni. Òun fi tọ́ dúdú sínú òun funfun síta ni. Ó mọ̀. Lecturers àwọn ọmọ tán bá fẹ̀yìn lélẹ̀ tí wọ́n ní gba máàkì bó ṣe ń wò mí yìí ó mọ̀ ẹ̀rí ọkàn jẹ́ lọ jáwọ́ ń bẹ̀ bó ò jáwọ́ wá padà jásẹ̀. Àní bumi sẹ́nu sọ̀rọ̀ fún yín. Ó mọ̀ àwọn ọmọkùnrin ìlú tán bá ti fún ẹ lówó ní skul wọn ò lè páàsì. Ó mọ̀ ọ̀gá ilé iṣẹ́ gba àwọn sẹ́kítírì alálàlà Mr. Lámilámi ó ti lá gbogbo wọn tán. Àwọn PA tó bá ti lá wọn ò tí fún wọn níṣẹ́ wọ́n máa kanra bí ajé lépuru ni. Ó mọ̀ ọkọ màdámù àwọn ọmọ ọ̀dọ́ yín tó ń lá àwọn gádínà àwọn gbà ó mọ́ra ẹ wọ́n á lá ọmọ tiẹ̀ náà no matter owó tó lè ní kò sí iye owó tó lè ní àwọn ọmọ tiẹ̀ náà wọ́n á ní ìdí kankan tó jẹ́ pé wọ́n máa nídìí àti lá wọn ó wá lè jẹ́ pé ìlákùlà náà máa wá lá àwọn ọmọ tiẹ̀ nígbà yẹn. Ó mọ̀ madam ìyálọ́jà ó mọ bó ṣe ń fi igi dá bátànì sí àwọn ọmọ tó ń ṣiṣẹ́ lábẹ́ lára wàá lù wọn wàá gbá wọn létí wàá sọ̀rọ̀ ibi mo báyé ìyá yín jẹ́ ni èmi mo ní káwọn ìyá yín má rí ṣe ni wàá sọ̀rọ̀ burúkú sínú ayé wọn. Ó mọ́ra ẹ ọjọ́ ń bọ̀ lólúwa wí ó ṣiṣẹ́ kalẹ̀ káwọn ọmọ ẹ̀kọ́ lè bá àdébógún ṣùkẹ̀ ilé tí bàbá tiẹ̀ kọ́ ṣo lè gbé bẹ́ẹ̀ nísìn ṣé lèyẹn sì wọ́ọ̀tì kó máa gbé bẹ́ẹ̀ nísìn tìbí wọ́n gbàdúrà àkọ́kọ́ ìtọ́jú yẹn lọ ni ṣùgbọ́n ká yí àwọn ọmọ ẹ bàjẹ́ kó má kọ́lé tó da tó tiẹ̀ so wọ́n á lè máa ilé tó kọ́ o àwọn tó ń kó 1 million pamọ́ ńjọ́ kìíní àná a ní owó tó gbà tó pọ̀ jù was 40,000 naira àbí 40,000 àbí 2,000 naira ló sọ pé ó gbà tó pọ̀ jù nígbà yẹn kíyàn kó 2,000 naira pamọ́ nígbà yẹn àbí 40,000 nígbà yẹn kó wá dì sí kó lọ́mọ òun máa jogún ẹ̀ kọ́mọ kan wá dé àkáǹtì kó bá 40,000 naira kó ní tó yẹn náà ṣe pa bàbá òun sójogún gbogbo tẹ́ ń kó jọ yìí ó mọ politicians Nàìjíríà ránkàdéèdè àwọn eégún ńlá tó ń kẹ́yìn ìgbàlẹ̀ nìyẹn ránkàdéèdè mo ṣe sàdánkátà bó ṣe ń wò mí yìí ó mọ̀ àbá politicians ó lè parọ́ pé ó mọ̀ kẹ́ ó mọ̀ bẹ́ẹ̀ ṣe ń kówó sábẹ́ bẹ́ẹ̀dì tẹ́ ń ṣe ṣíà tẹ́ ń kówó sínú ẹ̀ tẹ́ ń gbẹ́lẹ̀ tẹ́ ń kówó sínú ẹ̀ ń ṣe sàárè bẹ̀rẹ̀ agáàdì ẹ̀ ń kówó síbẹ̀ gbogbo táǹkì omi ilé yín owó lẹ kó sínú ẹ̀ ó mọ̀ bó ṣe ń wò mí yìí ó mọ̀ ó ṣe é lẹ̀fẹ́ lòmíì jẹ ni
kí mo sọ fún ẹ òun ṣe lẹ̀fọ́ fẹ́ lòmíì jẹ ni Barrister ti kọrin mi rántí kíní kan pé ikú tí ó polówó ni yóò pa tálíkà ikú tó ń pani ló tó sùn làgbàlá o ni ó pa ṣiwèrè ojú títì ikú tó ń pani tó sùn láàfin ni ó pani tó ń sábẹ́ gàdà tàbáyọwọ́ wáìdù lókè ọ̀dájú ní ikú òkè ní kankan kún ẹni bá wà sára ìlú ló lè mú lọ tó bá wá ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ tá a bá fàyè lẹ̀ kìràkìtà mo fẹ́ dógún dọ́gbọ̀n ló bá tán o ogún tó o bá fi sílẹ̀ wá máa pọ́gún láyì nípìn ní ibẹ̀ lójú bá mọ́ ilé tó o bá fi sílẹ̀ wá gbé e jáde nínú rẹ̀ wá sáré lọ́gbẹ́ kòtò wọ́n gẹ́rẹ́ nínú sàré wá sọ ẹ́ sí o aya tó o bá fi sí ilẹ̀ tó ń jẹ́ lójú àbọ́kọ́ tó o bá fi sí ilẹ̀ sílé ayé ṣé ká fi wé ni ṣé ká fi wóyin àbí ká fi wé lá oyin ò ní kóró àdìlílà o lílá náà ò báyìí kò àdìrí rẹ o àbọ̀mọ̀ tó o bá fi sí ilẹ̀ tó ń jẹ́ lójú gbogbo ogun tẹ bá fi sílẹ̀ fún àwọn ọmọ tẹ bá fi sílẹ̀ tí ó bá wà kí ẹ fún gan àwọn ẹbí tó o bá fi sí ilẹ̀ ò ní jẹ́ orógún pín kó máa ta létí ẹ̀ gbogbo ohun tẹ̀ ń kó pamọ́ ẹ̀ àwọn kan wà tó yẹ pé wọ́n lè má yẹ káwọn ọmọ yẹn kọ́ rí ẹ̀mí fi ná owó yẹn ló bá parí ẹ bá ṣe ṣáàṣe dànù èmi ò against kéèyàn lówó láyé o bet o ò lè jálé onílé kó fi bo tiẹ̀ lẹ́yìn o mú ẹyọkan yẹn dání jẹ́ kí ẹ̀kan yẹn kó máa wà nínú orí ẹ̀ mú dání báyìí ó ti gbọ́ pé ìyàwó tó filẹ̀ ṣé ká fi wé oyin àbí ká fi wé lá many of you kí ìyàwó mi lú kinní kan ẹ̀ ń ṣe gbá ẹ̀ ń ṣàwò fáwọn ìyàwó yín oyin ò ní korò ó máa di lílá ni àwọn kan náà máa ó lè jẹ́ pé security ẹ̀ lọ́ra sagalamanga màmá tí ẹ̀ ta bí lánà ò bá ikò àdìrí tí láyé ò tí kó tó ti obìnrin ayé ìgbà kan lóbìnrin máa ń dàgbà nísìn àwọn obìnrin gan àwọn náà dàgbà ayé ti lájú 70 80 ó wà ní 80 gan wá sì máa sọmọ gan ó wá tán àbí ó tán Yorubawuyi lórúkọ mi Yorubawuyi lèmi ń jẹ́. If you are coming across this page for the first time, I'm the one and only Akalolo of Yoruba land. Adáwọn ọ̀lẹ́ Yorùbá ọmọjọ ọmọ Yorùbá lè tí òpin méjì Abẹ́ní ọmọ òṣì ó parọ́ tó máa parọ́ tiwa ó máa déwájú federal government o tó bá sign ẹ̀ ó máa déwájú Elédùmarè ẹ ṣàyé èrè kó dára ẹ ṣàyé èrè kó dára o ẹni ayé kan ẹ ṣàyé èrè. See you on my next show ẹ tẹ́ tán pọ̀ lórí show yìí ẹ bá mi share fáwọn èèyàn kán lè kẹ́kọ̀ọ́ ẹ jẹ́ àkọ́ra wa lẹ́kọ̀ọ́ I love you ó dàbọ̀.